òpópó Mẹ́kà Máròrò àkànná tó ṣe ìlú òyìnbó dá ó rẹwà ó wù ní láti lọ ṣéwà tí wọ́n ń wù nílùú èbó ṣe làwọn ń wù lórílẹ̀‐èdè tíá àwọn máa ń pọ́n obìnrin lé káníbà náà ṣe ń ṣàpọ́nlé wọn ni bóyá àlùwọ̀ ọba ti dá alájí wa káàtì bí àpọ́nlé ànábì ẹ mọ̀ ṣeun tí ẹ bá sọ láàrú yín báyìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti dòkú láì tí ì kú wọn níbi ìwà burúkú tọkùnrin tí ń wù sí wọn. ètò ọlọ́kọ gidi fẹ́ àtẹ̀tí ọlọ́kọ gidi lé odori TikTok lọ́mọ gbọ́ ọkọ ní ọkọ rere tí ó sòdì oró fàyà ó ṣètò ayé tó tọ́ kí sẹ́mi mi ó lè dá ó sì ṣe tó rówó àádẹ́kọ̀ wá fàyà aláya mi súnmọ́ bí jásẹ̀mọ̀ràn bá ṣe na 70-30 sóńsàlà máa ń pín 70 ló kó fẹ́ bí 30 ló jẹ́ tóun ìyó àwọn tó mọ iyì wọn nù ọlọ́run kẹ́lẹ́ mọ iyì wọn odidi súrà ló fún wọn nínú alukuran àmọ́ ìwọ́tọ̀ lẹ́rù lóbìnrin ọ̀nìwọ̀n ìsẹ́ni àpọ́nlé tó bẹ̀ Allah dákun lọ kọ́ ijó brain daughter eléyìí tó jó níbi èjìnàgà náìzì náàzó èjìnàgà náìzì náàzó ngọ̀ngọ̀ ó dinú náà ò tọ́ mọ́nu wàláì pọ̀ ní wọná ẹ̀rọ ni ìbáwọn àti dáná mọ̀ ló bá wọlọ́nkọ́ wọn ọmọ sáà ti jó wọná ló kàn mí.